أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى ونصلي ونسلم على حبيبنا ورسولنا وقدوتنا مولانا محمد بن عبد الله وعلى آله وصحابته ومن والاه. dúpẹ́ fún Ọlọ́run ọba dáadáa, ọba tí ó ṣe kàtìrí, ọba tí máa ń ṣe gbogbo tó dá. A dúpẹ́ fọba náà. Ó tún dé láàárọ̀ yìí mo sì máa ń dé. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àfi ṣeré o, wọ́n tá a bá ta àmọ́ tọ̀ ni, tá a bá ta àmọ́ tọ̀ ni. Láàyè òtútù bànújẹ́ ó yẹ kó mú gbogbo abiyamọ. Òtútù bànújẹ́ ọmọ yìí mo ti fojú wo sàkún rẹ̀, gbogbo alágbọ́dọ̀ dìde kájà fún ọmọ tó kù yìí. Kókó tápà yìí, ọmọ tápà yìí kìí ẹ̀ ṣe ọmọ yìí nìkan ló pa, kìí ṣe ọmọ yìí nìkan ló pa o, wàláhì kìí ṣe ọmọ yìí nìkan ló pa o. Ẹ̀yin tẹ́ ẹjọ́ wà mẹ́ ẹ ṣe àgbákò, wàláhì kò sí ń tẹ́lẹ̀ kò sí ń tẹ́lẹ̀ ṣe. Ẹ̀yin tẹ́ ẹjọ́ wà ń bí ọ̀rọ̀ yìí ẹ ṣe àgbákò, wàláhì. Àmọ́ èyí tí mo fẹ́ sọ nísìnyí ó lè má ju ìṣẹ́jú mẹ́wàá lọ. Ìjọba ni mo wá bá ìjọba, ayé yìí ò ní bàjẹ́ o. Ẹ̀yin ìjọba Kwara tọ́mọ́ sọ kí ìjọba Kwara lónìí, ẹni tó lọ́n kó ìlú Kwara ní lọ́wọ́ lónìí lẹ́yìn Ọlọ́run, ẹni tó tún kàn ẹnìkan ṣoṣo ni o, àtàwọn tó jọ ń ṣe. Ìjọba Kwara ẹ̀yin ni mo wá bá sọ̀rọ̀ báyìí. Ìjọba Kwara ọkọ yín ò ní bàjẹ́, ọ̀rọ̀ yín ò ní dàrú, ẹ láṣeyọrí, ẹ sọ̀kalẹ̀ dáadáa. Ìsọ̀kalẹ̀ rere lọ́wọ́ ó ṣe fún yín ìjọba Kwara. Ẹlẹ́ẹ̀kejì ni pé kò tún ní burú fún yín lẹ́yìn tẹ́ bá sọ̀kalẹ̀ tán, ẹ tún mọ assist lọ, torí pé ọ̀pọ̀ èèyàn ló sọ̀kalẹ̀ lórí ṣíà ọlá tó padà lọ bàjẹ́ fún gbogbo tó bá rí kókó jọ ń bẹ̀, ó padà lọ bàjẹ́ fún náà ni. Ìjọba Kwara kò ní padà bàjẹ́ fún yín. Ìjọba Kwara ẹ̀rù kí mo ń tẹnu kí ìjọba mo wá bá sọ̀rọ̀ láàárọ̀ yìí. Bí ọ̀rọ̀ ta sọ bó ṣe dùn tó, bó ṣe dáa tó, fínísì rẹ̀ ọ̀dọ̀ ìjọba ló wà o. Ìjọba Kwara ọmọ yìí ẹ má jẹ́ kán pa gbé ọmọ aláìní ni. Owó orú, owó yọ̀, owó ata náà fi rán lọ skul. Ẹ̀yin náà ẹ wo bàbá rẹ̀, ẹ wo ìyá rẹ̀, ẹ wo agboolé wọn bó ṣe rí, ẹ rí i pé wọn ò gbé GRA, ọmọ ghetto ni wọ́n. Owó tí wọ́n fi rán ní skul, owó táwọn náà ń wá tí wọ́n fi jẹ, wọ́n wá tí wọ́n jẹ ni. Ṣé káwọn kan wà ọ̀tọ̀ ni à ń lọ jẹun, ọ̀tọ̀ ni à ń wá ń tá jẹ lọ. Àwọn tán wá tí wọ́n jẹ làwọn tán bí ọmọ yìí o. Wọ́n ní ọ̀la tí wọ́n fẹ́ jèrè lára ẹ̀, ọ̀la tí wọ́n fẹ́ jèrè lára ẹ̀ nísìn kò sú ọ̀mọ́, kì í ṣe pé Ọlọ́run lè padà ṣe, yóò yà ṣe ń bò míì, kì í sara ọmọ afsọ yìí mọ́. Ọ̀rọ̀ yìí mo dúró ti lọ́rùn ni o, mo dúró ti ọ̀rọ̀ yìí lọ́rùn ni o, mi ò ṣeré o, mo dúró ti ọ̀rọ̀ yìí lọ́rùn ni o. Wàláhì tàláhì bíláhì tàláwà, mo dúró ti ọ̀rọ̀ yìí lọ́rùn pápátá, mo dúró ti lọ́rùn yẹn, mo dúró sẹ́ẹ̀rì Oríyọmí tó wà ní Ìbàdàn, sẹ́ẹ̀rì bó ti máa ń dúró bẹ́ẹ̀ máa ṣe dúró, máa dúró ti ọ̀rọ̀ yìí lọ́rùn pa ni o. Nígbà o, wàláhì nígbà wọ́n máa pa ọ̀bọ ìpadà ni o, wọ́n máa pa padà ni o. Ó tiẹ̀ da mùsùlùmí ẹgbẹ́ wa náà ni, ọmọ Ìlọrin náà tún ni, kì í ṣe pé wọ́n sọ pé nígbà tó wọ́n jọ mọ̀ ìlú kan náà fi ránṣẹ́ mọ́, ó da báwọn. Wọ́n pàpàdà ni anáfùsù bí náfùsì báyìí kọ́ra ní sọ nìyẹn. ẹni tó bá gba ẹ̀mí lára èèyàn kó gba ẹ̀mí lára rẹ̀ padà. àlẹ́ ayé nu bìlẹ̀ ayé ni tẹ́ ẹ fẹ́ kí ìjọba yín da eléyìí tá a jọ fẹ́ wà mẹ́ yìí, ẹ ṣe dáa ni o, ẹ ṣe dáa ni o. eléyìí tàbí wà bẹ́ẹ̀ yìí ẹsẹ̀ dáa ni o
gọ́fúnà Abdulrahman Abdulrasaq, gọ́fúnà eléríire, gọ́fúnà dáadáa ní ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí ẹ bá wa dúró ti gan, ẹ dúró ti pa, àfẹ́ rí justice ń bẹ̀ bí wọ́n sì máa justice for kíní, justice for kíní, àwọn ẹlòmíì á kàn máa sọ Facebook ó kàn máa gbé lọ gbé bọ̀, àwọn wọ́n dẹ̀ máa fi ṣe monetizing bí kí wọ́n gbé èbó yẹn monetizing, èyí àwọn ò sí fún monetizing kankan o, ìta ń fẹ́ gangan òun ni kẹ́ bá wa ṣèdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí o. àdẹ̀fẹ́ ọdún kan ọdún méjì kankan, ọdún kan ọdún méjì tẹ́ àmọ́ wọn á sọ pé ọdún kẹta ní tán ti ń sọ̀rọ̀ yìí no, eléyìí ti ń bẹ̀ẹ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí pàápín rẹ̀ nítorí lè mú pẹ́ jù ẹ̀yin adájọ́ òun ni kó jẹ́ pé ẹ fẹ́ tún ṣèwádìí àwọn tó wà ní ọ̀rọ̀ yẹn tẹ́ fẹ́ kó pọ̀ àwọn tó jẹ́ bàbá sàlẹ̀ fún ọmọ burúkú yìí tẹ́ fẹ́ kó pọ̀ ọ̀rọ̀ yìí irú bisimilá bẹ́ẹ̀ a ti bá a lọ sí ilé ìgbìmọ̀ tó fi rí ní 2018 gbà yẹn ni Alhaji wa Professor Ali Ahmad náà wà ní Speaker of the House fún Kwara State wàláhì wọ́n dẹ̀ ṣe tó dáadáa, wọ́n dẹ̀ ṣe tó dáa. ẹ ṣeun jàre monetization mi ò gbóyìnbó kankan tó kàn mí ń gbọ́n pa mo gbọ́ Ọlọ́run dé èmi rẹ̀ ní sàbòsí wàláhì tàláhì gbogbo ẹni tó bá belong sínú ọ̀rọ̀ yìí ẹ pa, ẹni tó bá tún rí mú ẹ pa, mi ò ní direct ní tí ó dà tó dára mi bó tó mọ̀ mí ló bá ṣe nǹkan ẹ pa, ẹni tó bá ti bá nídìí nǹkan báyìí ẹ pa bóla àníkù ẹ̀tẹ́lẹ̀ ẹ pa kọ́ lè mọ̀ pé wọn ò ní ṣerú ẹ̀ mọ́ láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo wa àṣẹ́fo gbogbo ọmọ táyì náà bí wọn ò ṣẹ́fo wọ́n ti bìlíf pé lẹ́yìn ọdún kan wọ́n gbàgbé ẹ̀ ní nígbàgbé eléyìí o eléyìí máa da nǹkan tó pọ̀ rú o àfi kẹ́ ẹ pa ọmọ yìí ṣeré o yóò dẹ̀ da tó pọ̀ lẹ́nu lọ́rin yóò da wàhálà tó pọ̀ lẹ́nu lọ́rin nítorí pé gbogbo àwọn táwọn àníjì gbogbo orúkọ báyẹn tó bá ti ń júwe wọn fún wa àwọn máa wọ́ọ̀dì wọn bọ́ta ẹ jẹ́ kakọ́ kí àwa gẹ́gẹ́ fúnra wa kakọ́ bára wa jàná ká lálàsẹ ara wa gbogbo ẹni tó bá bí ti ń pè é láfa tí ì sáfa tó bá ń bẹ́ ń bí irun kan báyìí a máa wọ́ọ̀dì wọn síta a máa sọ di ìjà gbòòrò gidi tí ọlọ́pàá máa dá sí ọlọ́pàá ẹ lè dáṣẹ́ sí láì sí wa torí ẹ mọ àwọn èèyàn tó ń ṣe nǹkan abẹ́lẹ̀ ẹ lè iṣẹ́ yìí ẹ lè dá sí. gbogbo ọ̀dọ́ Ìlọrin tó jẹ́ ọ̀dọ́ gidi gbogbo ọ̀dọ́ Ìlọrin tó jẹ́ ọ̀dọ́ gidi àwọn ọ̀dọ́ gidi àwọn emirate integrity wọ́n ti pè mí láàárọ̀ yìí bàbá ọ̀rọ̀ yìí yóò ṣe ọ̀rọ̀ pé wọ́n sọ ṣùṣùṣù wọ́n dákẹ́ wọ́n ń ṣe ní Ìlọrin fúnra wọn pé tó bá kàrà yá wọn padà àtìlọrin bọ́ o wọ́n láti lára àtìlọrin bọ́ léyìí o eléyìí o máa dá wà lálẹ́ o Kwara State ẹ tètè ẹ dìde eléyìí a máa rí pé ọmọ yìí lu àlìkí àmọ́ yóò lọ bá fúsá tóró ti kílíà kóhun ló pa ó ti kílíà kóhun ló pa eléyìí ò ní pé ẹ jẹ́ ká tún wò no eléyìí a máa ránṣẹ́ mọ́ gbogbo ẹni tó bá dọ̀tá wa lórí ẹ̀ dọ̀tá mi I don't want you again dọ̀tá mi kí ló kàn mí pẹ̀lú èèyàn pé kẹ́nìkan láìkì mi tẹ́lẹ̀ èmi ní kẹ́nìkan láìkì mi ni eléyìí tí ń bẹ́lẹ̀ yìí a máa ṣe é débi tẹ́ pé ó máa bá tó pọ̀ jẹ́ ẹni tó bá wà lábẹ́ wàhálà yìí òun náà máa kú àwọn tó ń ṣe bẹ́ẹ̀ pọ̀ wọ́n ń kó wa pọ̀ nǹkan méjì ló dùn mí bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé ọmọ yẹn ẹ kàn waste ẹ̀ fọ́fọ́ fáwọn òbí ẹ̀ ọgbẹ́ ọkàn ìyá yẹn ò ní gbádùn tó fi kú bàbá tó lè máa sakin ọkùnrin díẹ̀díẹ̀ àmọ́ ìyá rẹ̀ kò ní gbádùn ẹ̀yin tẹ́ jẹ́ bí ìyá rẹ̀ ẹ tọ́jú ọmọ yín dáadáa kó máa bá lọ ẹ tọ́jú ọmọ yín dáadáa kó máa bá lọ ọmọ yín tó bí Hafsa tọ́jú dáadáa ẹ mú dáadáa ẹ kọ̀ǹsólù ẹ bá sọ̀rọ̀ pé kò sí tí ò ní bàjẹ́ minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra ẹ jẹ́ kó mà bẹ́ẹ̀ pé a máa kú náà ní àsìkò tí Hafsa yàn tiẹ̀ òun ló dé ṣùgbọ́n lórí burúkú yìí ló ṣe sábàbí rẹ̀ àwa ní gbà òwò náà ó lọ sábàbí tó jẹun fún tó fi kú láyé òun ikú tiẹ̀ náà ó jẹ sábàbí tó náà fi kú láyé àní pardon eléyìí o
gọ́fúnà ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. wọ́n jẹ́ ká àwọn tán jẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n jẹ́ ká rí gbọ́ yé pé láti 2012 ni wọ́n ti sign death warrant kẹ́yìn ní Nàìjíríà. àwọn tán jẹ̀bi ikú, àwọn tí ilé ẹjọ́ ti dájọ́ fún kíkan lọ pa wọ́n, tẹ́kí wọ́n ti ṣe investigation dáadáa, wọ́n ti rí pé àwọn eléyìí jẹ̀bi ikú, kì í ṣe pé wọ́n parọ́ mọ́ wọn, tó ti clear tí ilé ẹjọ́ sọ pé yá tọ́sílẹ̀ yìí nìkan ni kó kú, tí ilé ẹjọ́ ti sọ pé tọ́sílẹ̀ yìí ni pé kó ṣe kí ni o kó kú. láti 2012 ni wọ́n ti sign gbẹ̀yìn ipe ó yá o ẹ lọ pa Lágbájá gbẹ̀yìn, wọ́n sì pa ńgbà náà wọ́n pa inú ńgbà náà, but lẹ́yìn 2012 yẹn ló ní gbogbo ẹni tí ń dáná kú, gbogbo ẹni tí ń dáná kú tí ilé ẹjọ́ pàṣẹ pé kán lọ pa wọ́n ní wọn ò pa wọ́n mọ́, wọ́n ní wọn ò pa wọ́n mọ́. ẹni tí ó sọ fún mi ó ní tó bá béèrè fún evidence òun á kó jáde. ó ní tó bá béèrè fún evidence òun á kó jáde. Salaam alaikum. Mo ń ṣe program lọ́wọ́ ni. Ok, máa kí n padà. Mo ń ṣe program lọ́wọ́ ni. Láti 2012 òun ni wọ́n ti sign death warrant kẹ́yìn. gbogbo àwọn tán wá ń dáràn kípa tí ilé ẹjọ́ ti ń dájọ́ fún wọn pé kán lọ pa wọ́n yẹn, ibo náà kó wọn sí náà ni ìbàjẹ́ yìí òfin ní pín sáà sẹ́fù Nàìjíríà yìí báyìí. ìwọ tó ń gbọ́rọ̀ mi má jẹ́ kán pa ẹ́ o, má jẹ́ kán pa ẹ́ o, tá bá ti pa ẹ́ kò sẹ́ni tí ó gba ẹ̀san ẹ̀jẹ̀ rẹ lọ́wọ́ ẹnìkankan o, má jẹ́ kán pa ẹ́ o, má jẹ́ kán pa ẹ́ o, wọ́n ló mọ bó ṣe fẹ́ síra rẹ tí wọn ò fi ní pa ẹ́ o, má jẹ́ kán pa ẹ́ o, má jẹ́ kán pa ẹ́, mo ń tẹnumọ́ fún ẹ. tó bá ti ń yìnbọn àbẹ́nìkan wá gbé àdáká ẹ mọ́lé tó o bá mọ tó fi dìfẹ́ǹdà rẹ bójú wíńdò sá lọ o, tó bá fi lè pa ẹ́ àwọn èèyàn mi wọ́n balẹ̀ pé kí ni lẹ́yìn kó wọn lọ kóòtù wọ́n dẹ̀ lọ jẹ́ẹ̀lì wọn ní wọn ò ní pa àwọn kadà sánpá yẹn Nàìjíríà yìí lójú yín rí nítorí wọn wí nìyẹn o. wọ́n tó bá ti pa ẹ́ o kú sófò ni, ẹnìkan kan tó fẹ́ gbìjà rẹ̀ ò sí. wọ́n tó bá ti pa ẹ́ o kú sófò ni, mọ̀jẹ̀ kan pa ẹ́ òun ló gbọ́ yẹn, mọ̀jẹ̀ kan pa ẹ́ o, mọ̀jẹ̀ kan pa ẹ́ mo sọ fún ẹ mo ń tẹ́ mọ́ létí, mọ̀jẹ̀ kan pa ẹ́ o, kò sẹ́ni tó fẹ́ gbìjà rẹ̀ lẹ́yìn o. ariwo táwọn pa náà ni o, tó bìlífù pé àwọn pariwo ní justice for kíní, justice for kíní, justice for kíní, ó ti tán náà. tó bá tún yá nǹkan bí ó tún ṣẹlẹ̀ lórí social media yóò tún gbé ẹnu àwọn èèyàn kúrò níbi ọ̀rọ̀ yẹn, wọn ò tún ní sọ mọ́, ó parí nù. wọ́n ní láti 2012 ni wọ́n ti sign death warrant gbẹ̀yìn. àwọn tá a sì ń wí yìí náà tí wọ́n sign tí wọ́n ní kámọ̀ lọ́pàá yìí wọ́n jẹ̀bi ikú ni, wọ́n pa àwọn èèyàn náà ni, wọ́n gbé nìkan kúrò láyé náà ni. wọ́n dẹ̀ rí pé àwọn ti ṣèwádìí torí pé tó wá fi mú ilé ẹjọ́ sọ pé ẹ lọ pa Lágbájá, ilé ẹjọ́ yìí kú yìí gbogbo àwọn adájọ́ yẹn wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́, wọ́n ti rí òkodoro ọ̀rọ̀ ni. tó bá wá ní kan lọ pa àwọn tán wá kú gọ́fúnà ìlú tí ó sáìn, gọ́fúnà ìlú tó sáìn kẹ́yìn ń dàpẹ́ fún yín nísìn. ni àwọn náà lálàsí ẹ̀mí àwọn èèyàn, wọ́n pààyàn, wọ́n gbé èèyàn kúrò láyé, wọ́n pa àwọn èèyàn lẹ́kún lé, wọ́n pa ìyàwó lẹ́kún, wọ́n pa ọmọ lẹ́kún, wọ́n pa bàbá lẹ́kún, wọ́n pa òbí lẹ́kún, wọ́n pa àwọn èèyàn kan ni tí wọ́n dájọ́ kú fún wọn pé kán lọ pa wọ́n. wọ́n lé ní 3000 plus, wọ́n lé ní 3000 plus tán wà lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí tí wọ́n ò tí pa. wọ́n lé ní 3000 plus tán wà lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí, tán wà lọ́gbẹ̀ẹ́ wọn báyìí tí wọ́n ò tí pa. From reliable source. ó ń tọ̀ wọn ní tán bá béèrè fún evidence òun kò jáde. wọ́n lé ní 3000 plus tí wọ́n ti pa ní tí mo wá sọ gangan ni o, torí pé mo ní láti bájọba ìjọba wa sọ̀rọ̀, ìjọba Kwara ẹ̀yin lẹ ní ọ̀rọ̀ yìí jù
tí ilé ẹjọ́ bá dájọ́ tán bá rí òkodoro ọ̀rọ̀ tán pé ọmọ yìí jẹ̀bi ó pa ọmọ yìí lóòótọ́ ni tán bá ní kán lọ pa padà ọwọ́ yín ló kù sí. As at 2003 wọ́n ní ó lé ní 3,000 plus ẹni 2-3 làwọn ṣe research mọ́ àwọn wàá mọ̀ nísìnyí ó lè tún ti ju bẹ́ẹ̀ lọ láti 2-3 táwọn ti gbá research lórí táwọn sọ fún mi yìí 3,000 plus àwọn èèyàn tí wọ́n dẹ̀bi ikú táwọn náà pààyàn tí wọ́n ní ká lọ pa padà ló wà lẹ́wọ̀n dìsín tí wọ́n pa láti 2-3 táwọn ti ṣe ìwádìí táwọn ti ṣe investigation lórí ọ̀rọ̀ yìí táwọn ti ṣèwádìí àwọn wàá mọ̀ nísìnyí o iye tó tún ti lé lé sí o. èèyàn 3,800 ló wà lẹ́wọ̀n dìsín tí wọn ò ṣe ìjìyà kú yẹn fún mọ́ bí àwọn gọ́fúnà ìlú wọn sáìn rẹ̀ tí George bá dájọ́ tiẹ̀ tán gọ́fúnà ìlú ló kù tí ó sáìn. èèyàn 3,800 ló wà lẹ́wọ̀n dìsín tóun náà pààyàn tán gbé àwọn ẹ̀mí kúrò láyé tó yẹ kóun náà ti jìyà pé òun náà pààyàn nígbà ó sì jẹ́ pé òfin wa náà òfin Nàìjíríà náà ó bá kẹ̀ pé ẹ ń bá pààyàn ẹ̀ pa padà bí òfin Islam náà ṣe wí náà nù. èèyàn 38 kò wá sí tó jẹ́ kí wàá bàjẹ́ yìí máa pọ̀ sí tó ju pé ìdájọ́ òdodo kò wáyé lọ. Nàìjíríà yìí àdúrà kọ́ ló lè tún ṣe o ọlọ́run dákun kí àdúrà wa dákun yóò dà wà láìtàláì kò ó bẹ̀rẹ̀ níbi àdúrà ni kò parí síbi àdúrà torí pé àdúrà nítorí pé ẹni tá à ń kọjú àdúrà sí torí pé ẹni tó tóbi náà ni Ọlọ́run ni mo fi ní ó bẹ̀rẹ̀ níbi àdúrà ni kò parí síbi àdúrà. ṣé èyàn lè jókòó lé ṣe kó ní Ọlọ́run dákun ẹ̀gẹ́ tútù Ọlọ́run yóò hù nínú oko mi kó dẹ̀ mú ẹ̀gẹ́ yẹn igi ẹ̀gẹ́ hùn kó dẹ̀ kó sínú yàrá kan nulẹ̀ kó máa bẹ lọ́run kó lọ́run bá hùn hu ẹ̀gẹ́ ní oko ṣé ó lè ṣeéṣe ó lè ṣeéṣe Ọlọ́run dákun omi tútù Ọlọ́run dákun jẹ́ ń bá nù fíríjì mi tó dẹ̀ lóòrò kó lọ pọ́n mi. àwọn kankan bẹ àdúrà ò lè ṣe Ọlọ́run ó tún Nàìjíríà ṣe ó sì máa dára kò lè dára o ibì kan láti gbé kó dáa o ibì kan gọ́fúnà Kwara State Malam Abdulrahman Abdulrasaq mo fẹ́ kẹ́ break record tán bá ti gbé ọ̀rọ̀ ilé ẹjọ́ tíjọba ti sọ yí pé tí George àwọn adájọ́ tí wọ́n ti rí òkodoro ọ̀rọ̀ tán ti rí pé ọmọ yìí ló pa ọ́fíṣà lóòótọ́ ọmọ Ramani yìí ló pa ọ́fíṣà lóòótọ́ tán sì dájọ́ kẹ́kẹ́ lọ pa padà gọ́fúnà Abdulrahman Abdulrasaq ẹ dá ẹjọ́ yẹn ẹ sáyìn ìwé yẹn torí pé gbogbo ojú anybody ara ọ̀rọ̀ yìí ló wà ẹ tẹ́ bá rẹ́ lómi tó tún ṣe bẹ́ẹ̀ náà tó kàn wá lẹ́bi àbí lọ́mọ ẹ pa ẹ má ti pààyàn kan pa wàfíìlì kìsọ́ọ̀sì hayatun Ọlọ́run ní ó wà níbi kẹ́ ẹ máa gbẹ̀san hayatun ìṣẹ̀mí ẹ máa ṣẹ́kù ẹ máa pẹ́ láyé ẹ bá ti mọ̀ pé tó ń bá pa ọmọlàkejì wọ́n pa òun padà kò ní fẹ́ kú débi tó wà lọ pa yín alukur'an alukur'an Allahu akbar kabira kur'an karimun fi lawhin mahfuz alukur'an sọ pé wà fílíkì sọ́sẹ̀ àyàtún ó wà bí kẹ́ máa gbẹ̀san àyà ẹlòmíì nítorí pé ó mọ̀ pé tóun bá pààyàn ó pa òun di ní òfin lọ́ọ́ pààyàn o nílùú míì tẹ́tẹ́ ti lo sẹ̀ríà tó ti lo òfin ẹ̀sìn even ní London British tí n bá tẹ̀lé sọ̀rọ̀ lóòbù kankan níwọ̀n bá díẹ̀ yìí mo lè sọ̀rọ̀ London o lè pààyàn London kó lọ wọ́n pọ̀ padà ní
ṣé àwọn náà lo Kùránì bẹ́ẹ̀ ni a ní kó kan abuse yẹn lásán ní títí ó kódà ní London ó lè wò ẹ báyìí kó wò ẹ kó rí kó wo òun kó tẹ́jú lórí ni wọ́n yóò bí ń kọ́ wọ́n náà lópin wọ́n yóò lópin láìda wọ́n yóò lópin láìda wà láìtàláì ó máa lọ wo wọ́n máa ń yọ̀yàn wò ní London ni o tó bá tẹjú mọ́yàn bẹ́ẹ̀ wọ́n tọ̀ pé ó lu tí wẹ́rẹ́ mi gbogbo ojú báyìí gbogbo ojú báyìí ó dẹ̀ fi arìnrìn síbẹ̀ ó fi irin síbẹ̀ tó wá dàbí bí ọ̀bọ bí àlìjẹ̀nú ó lè gbogbo ètè báyìí gbogbo mú gbogbo etí ẹlòmíì ya gbogbo nǹkan sára tẹ́ pé ó fẹ́ wò pé kí ni léyìí rí tó bá wò tó rí pé ojú rẹ̀ ń lọ lára àwọn lẹ́ẹ̀kẹta olè ní wọ́n yóò lókè mẹ́ wọ́n lókè mẹ́ fuck up you are fuck up wàláì ó lè dúró tí Ọlọ́run ní sinẹsìn láàrin junction tí ó pọ̀lọpàá fọ òun wò òun jù ìlú yẹn ìlú òfin ni gbogbo bí tàn bá ti lòfin àdánwò tí ń ṣe wáyé náà ni wọ́n ṣe wá gbogbo ẹni tó lọ́mọ méjì kó ètè mọ́ fọkàn yàn dáa kan pé wọ́n pa òun lọ́mọ ní àwọn ajá tí ń jẹ yẹn ti pọ̀ ní orí ìta àwọn tẹ́ pé wọn ò jẹran màálù mọ́ ẹran yẹn náà ń jẹ yẹn tán yìí sí àwọn tí wọn ò jẹran màálù mọ́ tẹ́ pé ẹran yẹn náà ń jẹ àwọn ló pọ̀ asa 2003 ní ẹni yẹn ṣe calculation fún mi 3,800 èèyàn tó ti jẹ̀bi ikú náà ní kan lọ pa àwọn táwọn gọ́fúnà lu wọn ò sáìn tí àwọn court tí judge tó ti dájọ́ pé ẹ lọ pa wọ́n pọ̀ ní òkè kúra wa wọ́n pọ̀ káàkiri gbogbo ẹ̀wọ̀n Nàìjíríà tákàn jẹun Ọlọ́run lọ́rùn bẹ́ẹ̀ sẹ́jẹ̀ kí ẹwu ẹ kí n já ẹ̀yin ìjọba nǹkan kan bẹ tẹ́ ẹ mọ̀ sẹ́lá àwọn ọmọ burúkú àwọn tó máa ń pààyàn kí n já yín bí àṣà àwọn aláṣà kí n gbé yín débẹ̀ ẹ̀wọ̀n kì í ní wọ́n lára o ẹ̀wọ̀n kì í ní wọ́n lára o ibì kan ṣoṣo tí wọ́n ní wọ́n lára díẹ̀ náà sì ni wọn ò dà wọ́n ọlọ́pàá sẹ́ni sẹ́ẹ̀lì ò dà wọ́n ọlọ́pàá yẹn wọ́n máa ń mọ̀ nira rẹ̀ ju ọgbà ẹ̀wọ̀n lọ ọgbà ẹ̀wọ̀n dàbí agboolé ni wọ́n máa ń rìn káàkiri ń bẹ̀ wọ́n yé bẹ̀rù àwọn wọ́n yé bẹ̀rù ẹ̀wọ̀n o wọ́n believe pé kò sí ìfún kankan bẹ̀ kò sí yàrá kan tó fún bẹ̀ tẹ́gbẹ́ tíyẹn bá bẹ̀rẹ̀ wọ bẹ̀ yóò bẹ̀rẹ̀ wá bẹ̀ ní fún oṣù mẹ́fà kò sí ẹ̀wọ̀n wọ́n yé bẹ̀rù ẹ̀wọ̀n o tí ẹ bá gbọ́ wọ́n bẹ̀rù station ọ̀dọ̀ ọlọ́pàá ju ẹ̀wọ̀n lọ. kí ló dé ìjọba láti 2012 ni wọ́n ti sign death warranty last Nàìjíríà yìí fún ẹni tó jẹ̀bi ikú ẹni tó dẹ̀ sign rẹ̀ òun náà ni Adam Oshiomhole from reliable source wọ́n tẹ́ bá béèrè fún díẹ̀ àwọn kò jáde. Adam Oshiomhole òun ló sáyìn láàṣẹ yín náà ń tẹ yálàkọ̀wé ẹ lọ gọ́gùn pé ta ló sáyìn death warrant last irú àwọn báyẹn tó bá láwọn fẹ́ jẹ gọ́fúnà Nàìjíríà yìí àbí pírẹsidẹ́ǹtì Adam Oshiomhole èmi ó dìbò fún ọ o èmi ó dìbò fún ọ toró ti hàn pé eléyìí ó ní woman feeling ọmọ rẹ̀ kọ́ náà pa náà kì í ṣe bí ẹ̀ náà pa náà ó kàn rí pé ń tán ìwọ̀n ní í ṣe ò dáa Adam Oshiomhole òun ló sign death warrant last Nàìjíríà láti 2012 nígbà tó wà gọ́fúnà ẹni tó sign death warrant gbẹ̀yìn nígbà tí ń bẹ ní gọ́fúnà òun náà ni Adam Oshiomhole ẹ̀yìn èèyàn ẹ lọ confirm ẹ̀
so yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá wá dúró ẹni tó ti pààyàn wọ́n ti pa ọmọ kan tó yẹ pé òun kan ṣoṣo nìyá rẹ̀ bí Nàìjíríà yìí rí wọ́n ti pa ẹni tó yẹ pé òun nìkan ni sọ́ọ̀sì fámìlì ẹ̀ rí Nàìjíríà yìí láti gbà yẹn wọ́n ti pa àwọn èèyàn tó pé wọ́n ti pa èèyàn mí tó pé ikú rẹ̀ ló ṣe sára bí ikú àbẹ́ àtìyẹ́ ẹ mọ̀ pé ikú ọmọ lágbára gan ikú ọmọ kése nǹkan kékeré kéèyàn kú lónìí ó dájú kọ́ ọmọ yẹn kú lójú yẹn lọ. ẹni tó máa ẹni tí wọ́n bá pọ̀ ọmọ ẹ̀ nísìn tí ó bá ti jẹ́ ẹni tó lówó tí ó jẹ́ bílíọ̀nìà tí ó jẹ́ lára àwọn ìjọba kó gbàgbé pé wọ́n fẹ́ bá òun gbẹ̀san ọmọ ẹ̀ ti kú gbé náà nìyẹn síkìn ni wọ́n ti jẹ́nu kò yẹ kó rí bẹ́ẹ̀. gọ́fúnà Abdulrahman Abdulrasaq èyàn dáadáa ni kò dẹ́ tòṣẹ́ tí ó dẹ̀ mọ́ ike ní pọ́lísì ẹ̀yin náà break record tán bá ti ṣèwádìí ni o tán bá rí kọ́mọ yìí náà ló pa lóòótọ́ tó pé ìdẹ́yẹ̀ ń rí lójú báyìí ó yàtọ̀ sí tó wà ní síkírìtì tán bá ti ṣèwádìí tán bá ti rí pé ẹni yìí ló pa ẹni yìí lóòótọ́ nítòótọ́ ilé ẹjọ́ ni ó sọ yẹn gbogbo wa yìí akẹ́kọ̀ọ́ sọ tiwa ní láàrin inú ilé fúnra wa ní ilé ẹjọ́ ló kẹ́kọ̀ọ́ ilé ẹjọ́ ló mẹ̀kọ́ kan sọ pé ìtaari yìí òdodo ni ìtaari yìí irọ́ ni àwọn lọ́ọ̀yà àtàwọn adájọ́ ọ̀rọ̀ wọn lọ́wọ́ kù sí àwọn ọlọ́pàá kọ̀ọ̀kan ṣe tiwọn lọ́wọ́ àyìnà tó bá parí tiwọn tán wọ́n wàá gbé ọ̀rọ̀ wọn lọ́wájú jọ́ọ̀jì ni ó wàá yẹn bẹ̀rẹ̀ sí kódà tọmọ yìí bá ní lọ́ọ̀yà gan tó gbà fúnra rẹ̀ ẹja mo kọ lọ́ọ̀yà yẹn káwọ bó lọ́yà yẹn ti fẹ́ bó ti fẹ́ dìfẹ́ǹdì irú eléyìí káwọ bó ti fẹ́ dìfẹ́ǹdì irú nǹkan báyìí kó o dẹ̀ pè lórí fóònù kẹ́ni yẹn bá bá yẹn lé kó dẹ̀ di pé wọn ò rẹ́ nìyẹn mọ́ gbà tí wọ́n wàá fi rí wọ́n á bá ọwọ́ rẹ̀ méjèèjì nínú òkè tó kó sí wọ́n bá ẹ̀jẹ̀ rẹ̀ tó rọ́ sínú òkè kan la ilaha illallah ó dẹ̀ sọ pé asma ló mú yín kan ló mú tí asma bá wá mú wọ́n á bẹ̀ ọkọ̀ bá wọn kún wọ́n ń salápàtà tó fi ní tébù nulẹ̀ àtọ̀bẹ́ àtàdá ẹni pé ojú ọmọ yẹn dá ẹni tó bá wù dáadáa ó dá kì í sálà ọkọ rẹ̀ rẹ̀ yóò dẹ̀ ní àwọn àsọmọgbè kan lábẹ́lẹ̀ tí wọ́n jọ ń ṣe kínní yẹn kì í sòwò nìkan ní ṣe kínní yẹn ìwọ́n tó máa ń rí mọ́tò ń dìyàn tó máa rò pé Ọlọ́run ti ṣoore fún un tó máa rí létí nǹkan tí yẹn kọ́ tó máa rí bí Ọlọ́run ti ṣoore fún un ẹ má fo oore olóore tọrọ mọ́ fásitì alilá àtàhàn alàkàyèrè indahu lak béèrè lọ́wọ́ Ọlọ́run pé kó ṣoore tiẹ̀ fún ẹ látọ̀dọ̀ rẹ̀ kí lẹ́ẹ̀ni náà tẹ́ ẹ̀ ní tán kí lẹ́ẹ̀ni náà tí ò ní tán ẹ sọ nǹkan náà tí ò ní bàjẹ́ gbogbo ilé tó bá kọ́ tó bá padà yá in the next 3 years ilé mi ò tún jáde tí ó na tiẹ̀ pa tó ní tiẹ̀ ti di ilé jọ́hún ẹ wo gbogbo àpèjúwe náà ẹ wo gbogbo àwọn ilé táwọn àbá wa kọ́ kalẹ̀ nígbà tán bí mi dáàdì mi ra mọ́tò kan ní 1,500 dáàdì mi ra mọ́tò kan 1,500 mọ́tò 404 onígúngún yẹn state wide gan ẹnìkan sì ní kí n ra ọ̀sẹ̀ bóńbí nísìn ṣé kí náà gbèsè wagon náà kan ni wagon tí máa ń gùn báyìí tí máa ń ní tí máa ń ṣí bùtù ẹ̀ lift back báyìí 1,500 naira ń gbà náà dédé owó tá a fi ra búrẹ́dì nísìn tọ́ba gbé wá nísìn lásìkò ìwọ̀n níra mọ́ ó ti di tijọ́ òun ìjọba Kwara ẹ̀yin ni bálárọ̀ ìwà láì kì í sọ̀rọ̀ ọmọ yẹn kéèsì yìí àjọ máa bá lọ ní tàbí ní parí rẹ̀ bàbá tó bí ọmọ ìkíní mi mọ́ ìtòwé ọmọ kejì náà mi mọ́ ní ṣe fámìlì wa pé àjọ kanra alẹ́bí a lè kanra alẹ́bí nù lọ́rin o ṣùgbọ́n àti ìjọba báyìí ó lè jẹ́ pé ẹni tí mo dúró lórí àyè gan bóyá òun gan ló kàn mí lẹ́bí mi fẹ́ mọ̀ wàláhì Ọlọ́run ò ní ṣerú ẹ̀ fún ọmọ mi Ọlọ́run ò ní ṣerú ẹ̀ fún ọmọ tí n bá bí Ọlọ́run ò ní ṣerú ẹ̀ fún òyìn bẹ̀rù òun rú rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọmọ tí n bá fẹ́ bí tí n bá bí tó bá yẹ kí irú rẹ̀ ní ó bá jẹ́ Ọlọ́run jẹ́ òkú jọ súná Ọlọ́run jẹ́ òkú kíákíá Ọlọ́run jẹ́ òyètè òkú kí n sín fúnra mi ó dáa ju kọ́ lọ dáràn tó gbé orúkọ yìí náà ò ní kò lẹ̀ gbogbo ojú táwọn ẹ̀ bá ti kọjá ní agboolé wọn mọ́tò ibi ọmọ tán pàjọ́ sí ilé tán ti parí ó kàn tó fún ilé wọn ló kọ mí ṣùgbọ́n àwọn ẹni Ọlọ́run lé yín ọba àwọn jẹ́ ọba ààrẹ jẹ́ ni torí àwọn tán ju ọlọ tán dáa ju ọlọ tá a mọ̀ wọ́n wà nulẹ̀ yẹn ilé àwọn ẹni Ọlọ́run ni ilé àwọn ẹni pàtàkì ni ilé àwọn èèyàn tán bẹ lọ́run tó lọ́run máa ń gbà ni ìwọ ni wọ́n bí wọ́n ni káníánù olórí bú ọmọ fèrè ó náà
ọlọ́run má jẹ́ kí n gbé ọmọ tó rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n ọmọ tó bá rí bẹ́ẹ̀ tá bá ti mú ẹ pa gbàwó mọ́kò níkú man qatala yuqtal ẹ ń bá pààyàn ó pa náà ni òfin alukurani ni òfin nàìjíríà náà sì gbé kalẹ̀ gọ́fúnà Abdulrahman Abdulrasaq ẹ ní ṣubú o tí wọ́n bá ti gbé ọ̀rọ̀ lẹ́lẹ́ ẹjọ́ tọ́rọ̀ yìí bá ti já mọ́mọ́ ìró ìpòhùn náà ló pa ẹ sáìn. Adam Oshiomhole òun ló ṣe last ẹni tó tún sísì kejì rẹ̀ from reliable source wọ́n ní tẹ́ bá béèrè fún ìdí rẹ̀ àwọn kò dáàdi ẹni tó tún ṣe sí kejì rẹ̀ òun ni Shikarau former governor Kano òun náà sign death warrant wọ́n dẹ̀ pa ẹni yẹn. lẹ́yìn rẹ̀ ni Adam Oshiomhole òun ló wá sí last Adam Oshiomhole àwọn èèyàn ń gbá research àwọn èèyàn ń wò yín wọ́n láwọn èèyàn ń wò yín rẹ́kọ̀dù yìí wọ́n lọ gbé jáde náà ni àwọn èèyàn ń wò yín àwọn èèyàn ń wò yín àwọn èèyàn ń wò yín àwọn àfáà wọ́n kọ́ wa ń ké wọ́n ní wàhálà náà láà wàhálà náà وأين العدل وأين الوفاء وأين وأين النعم وأين العدل وأين الوفاء tẹ́ bá rí tẹ́nìkan kú tá ń sunkún tá ń gbá adálẹ̀ tá fẹ́ dákẹ́ mọ́ nínú àwọn èèyàn ńlá tó wà láyé àbáwọn èèyàn tó wà lórí ipò tọrọ ń bẹ lẹ́nu wọn tẹ́gbẹ́ tó máa sọ wọn máa mú nǹkan wọn ṣẹ àwọn èèyàn gidi nu èèyàn burúkú ò lè kú kómi ojúbọ lójú wa àwọn èèyàn tó máa ń sọ pé láà pé no tí no wọn sì jẹ no wọn ti kú tán wàhálà náà láà àwọn tó máa ń sọ láà pé no pé àní gbà tí wọn sì dúró lórí no yẹn wọn ni wọn ti kú tán àárí wọn mọ wàhálà náà وأين العدل وأين الوفاء وأين النعم níbo ni àwọn tó máa ń ṣe náà tó wọ́n sọ pé yes sí ọ̀rọ̀ kan wọ́n ti kú tán wọn ò sí láyé mọ́ wọ́n ti kú tán wọn ò sí láyé mọ́ náà ni tírú àwọn báwọn bá kú láàfi máa ń sunkún ó ní ẹ tó ti tó ẹ máa sunkún mọ́ ẹkún tá à ń sun kì í ṣẹkún páwọn nìkan náà kú àti kú tẹ̀lé wọn ni torí níjọ́ tó bá yẹ kán ṣe no sọ̀rọ̀ kan àwọn wo ni ó ṣe tẹnu wọn gba no níjọ́ tó bá yẹ kán ṣe yes sọ̀rọ̀ kan tí ó sì máa jẹ́ yes àwọn wo ni ó ṣe tí ẹnu wọn gba yes wàá iná ilẹ̀ àádìlú níbo ni justification wà ẹ̀yìn ilẹ̀ àdáàlà níbo ni ìṣedéédé wà tí kò rí bákan tí ó sì jẹ́ pé bó ṣe yẹ kán ṣe ní bákan tí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n ò ní bẹ̀rù ẹnì kankan lẹ́yìn Ọlọ́run àwọn tó máa ń ṣe bí àdá wọ́n ti kú wọn ò sí láyé mọ́ gọ́fúnà Abdulrahman Abdulrasaq a mọ̀ pé nú àwọn tó wà justify ní. wàá yẹn lè wà fáwù níbo ni ìpè àdéhùn wà àwọn tí wọ́n sọ pé báyìí làwọn ó ṣe tí wọ́n ò sì ní kú lórí ẹ̀ kó dàbí gbogbo yẹn bá pa lẹ́yìn wọn tó máa ti mọ̀ pé Ọlọ́run sáà ń bẹ pẹ̀lú àwọn tó mọ̀ bá nǹkan yẹn lọ níbo náà wà torí kí tàbá sọ pé àwọn ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ bí iṣẹ́ àkódà wọ́n gbé lọ kóòtù sì dájọ́ pé ó jẹ̀bi ikú ẹ̀ lọ pa torí pé kò parí síbẹ̀ ó kù sọ́wọ́ gọ́fúnà ló máa sáìn bọ́n ṣe ṣètò ìjọba wọn nìyẹn pẹ̀tọ̀ tàbá ti dájọ́ tán kóòtù tí jọ́ọ̀jì tó ti gbé ìmọ̀ sọ́tún tó gbé ìmọ̀ sósì tó wò ó tán àjọyìn kéèsì tán tún bí tán tún gbọ́ tó gbọ́ kálukú mú evidence tiẹ̀ wá tá padà wá rí pé ajé òun ó já mọ́ lórí wọ́n rí pé òun náà ló pa ọmọ yìí lóòótọ́ àbí ló pẹ́ ní yìí lóòótọ́ tí àwọn judge wa ní kán lọ pa ẹni yẹn ẹni tó kù tí ó sáyìn rẹ̀ òun ni gọ́fúnà lù
wọ́n ṣe ṣètò kalẹ̀ nìyẹn ó wá kú kí gọ́fúnà yẹn sáyìn ẹni tó sáyìn kẹ́yìn òun ni Adamu Oshiomhole ẹni tó sáyìn before rẹ̀ òun náà ni Shekarau former governor Kano State láti 2013 ẹ wá dúró ẹni tó ti dáràn tó ti pààyàn láti waste ẹ̀mí àwọn èèyàn tí wọn ò pa wọn padà tẹ́lẹ̀ wọ́n kàn ní àbí kí gọ́ọ̀mẹ̀ntì kan dé kó sọ pé àwọn tán ní kan pa òun fún wọn ní ẹ̀wọ̀n life ẹ̀wọ̀n gbére kan wà ń bẹ̀ tí wọn fáwọn ní pa wọn mọ́ kásá wà nínú ẹ̀wọ̀n náà ká wọn kó ń bẹ̀ kí iná fẹ́ wà ń bẹ̀ sí ẹni tó ń pa wọ́n ti lọ gbé sínú lẹ́lẹ̀ wọ́n ti da ẹ̀pẹ̀ ìbò ó ti wà lọ́rùn ẹni tó pààyàn wọn bẹ láyé só yẹ kó rí bẹ́ẹ̀. só yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo ọmọ yìí ó kàn chance ọmọ gẹ́ yìí gbé bóyá ó tún bá sùn báwọn o bóyá ó tún bá sùn báwọn o lẹ́yìn kó bá sùn tán ni ó tún pa wọn o ẹ wo ìyẹnjẹ tó lágbára tó yẹ kí tí ìbáyìí kọ́lọ́run ní sùúrù láti sánmọ̀ ló yẹ kí ara kan ti wá gbáà kó fàyà síbẹ̀ obìnrin yìí máa ń láàánú obìnrin ni síbò náà níyà tó bí ọ yìí máa ń láàánú obìnrin ni kò sí ní ṣe fún wa tá a bá ti bínú tán lẹ́yìn pé tó ń bá ṣe ṣìnà ìyẹn lèmi ò láàánú rẹ̀ nǹkan méjì náà lèmi ò láàánú rẹ̀ lára obìnrin àbí lára anybody o ò lè bú bí àmì tètè kú yìí o ò bí ọlọ́gbọ́ bú yàmi o tó bá sọ̀rọ̀ sí yàmi àbúrò sọ́dún kẹsí ìmí àti àní rẹmọláyé tí a yóò fi tán ẹlẹ́ẹ̀kejì ṣìnà àti síbù ṣìnà kóbìnrin máa lẹ́nìkan lẹ́yìn tí ń bá sọ̀rọ̀ tí èèyàn wá ká mórí fóònù rẹ̀ tí ń bá sọ̀rọ̀ ó ti lọ ìparíjà ìhun ṣe ṣe ẹyọ kan náà ni lẹ́yìn méjèèjì ìhun èmi ò rí ní tèmi lótorí ẹ̀ lọ́gẹ́ èmi wà kọ obìnrin lẹ̀ àbí wà máa lálàṣẹ obìnrin àbí máa yẹ obìnrin àbí máa pa ọkùnrin lẹ́kún no àfi tí ń bá wá ń sunkún fúnra rẹ̀ bí a ti mò ń ṣe tí ọ̀tẹ̀ lọ́rùn bọ̀ èmi wà máa pa lẹ́kún èmi ò ní ṣe o ẹni wọ́n mọ̀ yìí gan pẹ̀lú tí mo rí tó ṣe yìí o ò lè fẹ́ràn ìyá rẹ̀ tó bá fẹ́ràn ìyá rẹ̀ o ò ní pa obìnrin ẹni tó mọ̀ pé òun náà ìyá kan ló máa jẹ́ fáwọn ọmọ tiẹ̀ náà o ò lè fẹ́ràn ìyá rẹ̀ bó ṣe wà yìí ẹni bá lẹ̀ ti kọsẹ̀ lára ìyá rẹ̀ náà yóò wọ náà Ọlọ́run ọ̀rọ̀ yìí ànígbà o gọ́fúnà Kwara State Ọlọ́run kò ní payọ̀ yín jẹ́ gbogbo ọmọ tẹ́ bí agbára lọ́wọ́ Ọlọ́run àti ẹ̀dá tó máa bí torí ẹ̀ tí sọ́pù ọmọ náà Ọlọ́run jẹ́ kẹ́ ẹ tún bí ọmọ sí i ó jẹ́ kẹ́ ẹ bí ọmọ torí oyè náà orí ọmọ torí oyè pé ọmọ tá a bí gbàtà àti gọ́fúnà lọ́wọ́ ni ó jẹ́ kẹ́ ẹ bí ẹ ní sunkún lórí ọmọ kankan ẹkún ọmọ ò dá o gbogbo ẹ̀jẹ̀ ti sunkún lórí ọmọ rí Ọlọ́run ní jẹ́ sunkún lórí ọmọ o ọlọ́mọdé àwọn náà sunkún ọmọ o ẹkún ọmọ ò dá o kẹ́yìn ó ti kú lókọ̀ọ́lá tọmọ yìí ó kú ó dáa tí ọmọ yìí ó bá kú wọ́n kú lókọ̀ọ́lá kó má mọ̀ kó má kú fún ọ nǹkan burúkú ni Adamu Oshiomhole àti former governor Kano State Shekarau abikẹ́ ń pè àwọn ni wọ́n ṣe kí ní ẹ̀ láti Nàìjíríà yìí wàláì tán bá bóde báwọn fẹ́ jẹ gọ́fúnà again ẹ̀yẹ yẹn ẹ dìbò fún wọn o àwọn tá a lè dìbò fún tàbí sèfù nìyẹn o tán bá láwọn fẹ́ jẹ president ẹ dìbò fún Adamu Oshiomhole o ẹ dìbò fún o ó ti ní rẹ́kọ̀dù rẹ o ó ti ní rẹ́kọ̀dù ẹni tó ní báyìí gba ẹ̀tọ́ ẹ̀mí lọ́wọ́ ẹni tó gba ẹ̀mí kan èèyàn wa nù o èèyàn lù nù o bí Nàìjíríà ti dà nísìn kò sí security mọ́ o kódà bó ọmọlọ́pàá rìn àwọn kan wà wọ́n ya wèrè wọ́n á pa ẹ́ wọ́n á pọ̀ ọlọ́pàá. gbogbo ẹ̀yin tẹ́ wà ní Edo State tí Adamu Oshiomhole jẹ gọ́fúnà lé lórí níbẹ̀ tó fi ṣetán tó bá lóun fẹ́ jẹ kankan Nàìjíríà ẹ sọpọ́ọ̀tì ẹ o ọmọ rẹ lẹbi o látìgbà tó ti sáyìn death warrant yẹn tí wọ́n ti pa ẹni yẹn dòní àti ìrẹ́lẹ̀ kankan Nàìjíríà yìí nínú rẹ́kọ̀dù rẹ ló wà ẹ máàkì ẹ gébẹ̀ ń jáde ẹ sẹ́ndì ẹ̀ sí Adamu Oshiomhole pé kò ní burú fún Adamu Oshiomhole jáde gbọ́ fẹ́jọ́ president Nàìjíríà yìí a máa dìbò fún ọ mi mọ̀ bí a mùsùlùmí kọ́ kò kàn mí máa dìbò fún gbogbo ẹ̀sìn tó bá ń ṣe
ẹni tó bá ti lè jà fún ẹ̀tọ́ ọmọ èèyàn lẹ́sìn kò kàn mí o máa lọ́jọ́ sọ́rọ́ ní ọ̀dọ̀ Ọlọ́run so ti ní ìnsàníyà o ti ní humanity ní ara àtẹ̀lé ọ humanity òun lálò nú ayé yìí ẹ̀sìn lálò lọ́run ẹni tó bá kírun tí o bá sì kí òwà tó lọ́run kan jẹ́ máa fa. gbogbo ohun tá à ń sọ yìí nìsín pẹ̀lú pé wọn kì í ṣe déédéé ló fi ẹni bòdù lọ́kànbalẹ̀ kékeré ni wọ́n ṣe àkìrìyàn kan sọ pé kó wọn máa lẹ̀ wọ́n pa dànù wàláì ẹ̀yin olówó ẹ̀yin gọ́fúnà ẹ̀yin ìjọba ẹ̀yin gbọ́rọ̀ ẹ̀yin àwọn máa ń gbọ́ kí ni ó ṣẹlẹ̀ òun máa kàn pa dànù máa kàn lẹ̀ wọ́n òun kàn lẹ̀ wọ́n ni òun kàn dé ṣẹ́ni báwọn wọ́n ti sọ́dọ̀ ọ̀rọ̀ kan sọ òun kàn lẹ̀ wọ́n ni òun lẹ̀ wọ́n ni òun dé padà wọ́n mọ̀ pé nípa àwọn sẹ́rí ẹ lọ bèrè náà ọ̀rọ̀ yìí wọ́n ti máa ń sọ gbòòrò ni ẹ̀yin ò lè gbọ́ torí pé ẹ̀yin ò sí tòsí wa láfi máa ń ní ìdíkọ́jọ́ pé ẹni tó bá jẹ gómìnà àbí jẹ pírẹ́sìdẹ̀ntì wa lórí kó máa wà láàrin wa kó máa jẹ́ni tó mọ tí ń ṣe wa. ìyẹn kan pọ́ dànù wo sọ́rẹ́ máa gún ẹ lọ́rùn wa kú dànù òun lọ sẹ̀wọ̀n òun dé padà yín tó máa sọnù gbogbo èèyàn tó bá yẹ pé ẹ bá kọ̀ fáwọn ẹ̀ bẹ́ẹ̀ ẹ sì yẹ́s káwọn tá ń bá wí torí ọ̀rọ̀ mi yìí ní máa ń rìn gan o ìgbà táwọn fi rí aago méjì ọ̀sán nísìn gbogbo àwọn táwọn bá wí wọ́n ti gbọ́ nínú táwọn wà fún nìyẹn ká jẹ́ òǹgbífọ̀ fún gbogbo ẹ láì ní fún gbogbo ẹni tí ó kò ní agbára ẹni tó wà powerless àwọn tí wọ́n sọ̀rọ̀ tí ọ̀rọ̀ wọn ò lè dé tì gbọ́ àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ ìyìn táwọn wà fún nìyẹn àwọn èèyàn ti ṣe yes gbogbo àwọn tó máa ń ṣèkàláyé wọn nítorí wọn sọ ni pé wo sọ́ra ẹ o máa gún ẹ pa tí máa gún ẹ nísìnyí wo máa kàn kú dànù máa wéṣì ẹ òun ò ní ṣèjẹ wọn lọ ẹ̀wọ̀n lòun ò lọ tó wọn dé nísìnyí òun padà dé padà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń sọ ẹ máa ṣe bẹ́ẹ̀ ni yes káwọn àwọn táwọn bá wí lè gbọ́ ní táwọn máa ń sọ fún wa nìyẹn yìí ìjọba pé àwọn pàwádànù táwọn bá ṣe pàwádànù nísìnyí àwọn ò ní lọ jẹ wọn lọ ó mọ̀ pé ẹ̀ ní pàwọn padà só dáa kẹ́ ẹ mọ̀ pàyàn tó pàyàn so dáa kẹ́ ẹ mọ̀ pẹ́ẹ́n tó pààyàn so dáa sẹ́tìrì àwọn èèyàn ṣe yes tán wí yẹn ni pé ní táwọn tán máa ń ṣèkà máa ń sọ ni pé táwọn bá pa wá nísìn àwọn ò ní lọ jẹ wọn lọ àwọn ò dé padà wàláì wọ́n sì máa ń dé lóòótọ́ wàláì ẹ kàn rí pé ẹ rí ẹni tó ń lọ pààyàn jẹ́ òní ẹ kàn rí wọ́n ní ó mà ti kú Ìlọrin ó mà ti kú Lẹ́kọ̀ọ́ ó mà ti lu travel mo ló lọ Kútọ̀nù ní gbé nísìn kílẹ̀ kan ní gbé nísìn ó ti gbé Ghana òun ló báyẹn o wọ́n dẹ̀ tún filẹ̀ á tó lọ Ghana àbí kó lọ bí kan kó lọ gbé ọ̀nà jọ́ọ̀sì lọ gbé àwọn ibi tó jìnnà sílùú tí ó ti dáràn tó bá wá yá láàrin ọdún mẹ́ta àbí méjì kódà lómi gan kèé lóṣù mẹ́fà lọ 6 months á tún ti padà wálé padà ẹ wà ó ẹni yìí pààyàn ó dẹ̀ tún dé padà ẹni tó dẹ̀ pa ti wà nù sàárè so yẹ kó rí bẹ́ẹ̀ sàárè mà ṣe wọ sàárè mà le gan ẹ̀yin tí ẹ wà nídìí ọ̀rọ̀ ṣe ń gbọ́ àwọn èèyàn ṣe yes tán ṣe yẹn ìtumọ̀ tán sọ ni pé èmi mo bèrè bèrè lọ́wọ́ wọn o torí àyìn tẹ bá ṣẹ̀ṣẹ̀ wọnú life tẹ́ ẹ̀ mọ nǹkan dáhùn sọ èmi mo bèrè bèrè lọ́wọ́ pé mo sọ fún wọn pé àwọn èèyàn tán máa ń ṣèkà àwọn ọ̀dájú ọmọ yẹn kí ni nǹkan tí wọ́n máa ń sọ ní tán máa ń sọ ni pé màá pa ẹ́ dànù lẹ́yìn kóhun lẹ́ wọn òun á dẹ̀ dé padà ẹni tán dẹ̀ ti pa ṣé ẹ̀wọ̀n ló ń wà àbí inú sàárè ní tó ń bá lọ́nú ayé rẹ̀ wọ́n ti stop ẹ̀ nǹkan tó ń ṣe bọ̀ wọ́n ti bàjẹ́ ẹlòmíì tó bá kú láyé ọmọ lálàsí ìyàwó lálàsí gbogbo ohun tó bí wọ́n bẹ̀rẹ̀ sí ní dààmú ẹ̀yin ìjọba yìí ẹ̀ sì tún ní yà sí wọn ẹni tó bá ti kú òkú tiẹ̀ nìyẹn mọ́ ń gábà ha sòrò ẹ̀ ń bá fi lè lọ ó lọ fún rẹ̀ mọ́ jẹ́ ká pa ẹ́ o mọ́ jẹ́ ká pa ẹ́ o ìjọba Nàìjíríà bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣetán ní ìsìn láti mọ̀ jà fún yẹn ni wọ́n ń jà fún ẹni tó kú o mọ́ jẹ́ ká pa ẹ́ o tó bá fi lè pa ẹ́ tí ẹ bá ẹ nìyẹn o tèmi ni mo sọ fún ẹ yẹn o mọ́ jẹ́ ká pa ẹ́ o tọ̀ mọ́ jẹ́ ká pa ẹ́ o ìjọba ò ní jà fún ẹ o
wàláhì tàláhì tẹ́ni bá ti ní lọ́ọ̀yà gidi tó ti lówó gidi gbélẹ̀ wọn ò ní pa ẹ́ o wọn ò ní pa ń tàn para fún ẹ o mọ́ jẹ́ kí wọ́n pọ̀ o sọ̀rọ̀ rẹ tẹ́mi rẹ bá fi lè bọ́ sọ́wọ́ àwọn apààyàn kò sọ̀rọ̀ o ó lọ nìyẹn o ẹnìyàn ó kọ́kọ́ ráre díẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá tó bá yá wọn wà ní ó ní iye ẹjọ́ tó lè lò lọ́dọ̀ ọlọ́pàá torí ọ̀dọ̀ ọlọ́pàá wọn ó tún máa ń ba àwọn ọ̀daràn lẹ́rù ju prison gan lọ torí pé kò sí space ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá púpọ̀ tán lè fi máa gbádùn ara wọn bọ̀ space ń bẹ ní prison tán bá ti ṣe súnsùnsún láàrin tán bá pẹ́ jù lọ́dọ̀ ọlọ́pàá òun ni wọ́n lo ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì wọ́n gbé lọ kóòtù tó ráyàn ọlọ́pàá òfin ti wà pé iye ọjọ́ báyìí ni ẹni tó jẹ́ suspect ló lè lò ní ọ̀dọ̀ wọn mọ́ àwọn náà ò ní bẹ́ẹ̀ kọjá òfin yẹn kóòtù yá nìyẹn tí wọ́n dé kóòtù kó tó dé kí wọ́n dé kóòtù á ti mọ àwọn kan nínú àwọn táwọn náà ní jèrè ọmọ tí wọ́n ti máa sọ fún un pé tí wọ́n bá ti bí ẹ bó ṣe sọ ní tí wọ́n bá ti sọ fún báyìí bó ṣe sọ ní tí wọ́n bá kọ gbogbo ẹ̀ tán náà tí wọ́n bá dé kóòtù wọ́n máa pàdé adájọ́ gidi wọ́n wà ó yá wèrè ní iṣẹ́ tí mo lọ kọ́ fún àìmọye many years ó mọ tán pè ní law ni kíyàn tó di lọ́yà kó tó wá di jọ́ọ̀jì mo kí yín ẹ̀yin adájọ́ nígbà tó tí ọmọ mi bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́ọ̀sì lọ́ yìí ni mo rí pé iṣẹ́ wà ń bẹ̀ ìwọ̀n ń bí mi ní kí bàbá àwọn obìnrin lọ́kùnrin fún un ní nǹkan tó wọ́n fi máa rí nǹkan gbé sórí ọmọ yẹn ńlá káyìí náà wá tó fi béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ mi mo ní iṣẹ́ níṣẹ́ yìí ó ní pálí tù pálí ni àwọn máa ń há ni iṣẹ́ tí àwọn èèyàn tán lọ kọ́ tó bá tó parí lọ́ọ̀ yẹn tán fún bí ọdún mẹ́jọ ló fi máa ń ṣe ni wọ́n tún wá lọ law school again tó pé àwọn àtàwọn tí ń gba ẹ̀mí lẹ̀ nǹkan kan náà ni wọ́n bí àwọn dókítọ̀ àwọn tán rídìí ìmọ̀ dókítà ìmọ̀ ìtọ́jú ara oògùn tí èèyàn máa ń lò sí àárẹ̀ tí bá ń ṣèyàn bí ìtọ́jú ọpọlọ bí ìtọ́jú ojú bí ìtọ́jú kidney bí ìtọ́jú liver àwọn doctors àwọn kí wọ́n ń pè wọ́n àwọn medicine àwọn náà máa ń pẹ́ ń bí ẹ̀kọ́ tiwọn náà torí pé ó rọ̀ mọ́ ẹ̀mí ó rọ̀ mọ́ ìgbésí ayé àwọn èèyàn kan náà fi dẹ́ka àwọn ọmọ tètè wọn ní ọdún mẹ́rin ṣùṣùṣù wọ́n lọ́ǹgì ẹ̀kọ́ yẹn fún wọn níbi tẹ́ pé wọ́n gba ẹ̀kọ́ níbi tẹ́ pé wọ́n wà qualify bẹ́ẹ̀ làwọn lọ́ọ̀yà náà tó fi wá mú padà ń di adájọ́ tó bá wá dé kóòtù tó pàdé adájọ́ tó le níbẹ̀ òun wà á rí gbogbo ète tó ń ẹ wo bí òdìdí lórí búkọ̀ ọmọ yìí tí ó sọ pé ó ní asthma ok asthma wà ní kó pin wẹ́wẹ́ ó sì jẹ́ kí asthma yẹn pa sínú ilé rẹ̀ àbí kò pariwo ẹgbàmí o ọmọ kan tó wá ní asthma ń gbé yìí o ẹjọ ẹgbàmí o kẹwàá jọ gbé lọ hospital kó wá kú gan hospital tó bá wá kú hospital wọn wà wá di kí ló pa wọn wà rí pé asthma náà lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe wí asthma náà ló fi pa wọn wá ní kó pátá ló fi wọ́gí mọ́ lórí ẹni tí asthma bá mú igi wó lórí àti ọ̀bẹ àti àdá sóhun ni oògùn asthma ìwọ̀nà ọlọ́run kò ti dá fún ọ. ẹ̀yin ìjọba wa èyí tí mo tún sọ yìí náà mo kó papọ̀ pẹ̀lú gbogbo state mi tẹ́ ẹ ní àwọn èèyàn tí wọ́n ní kẹ́ ẹ sign pé kán lọ padà nù tí wọ́n tó clear ni mo ń sọ o mi ò sọ̀rọ̀ àwọn kéèsì kẹ́tẹ́ pé wọ́n yìí ń fàgbé mi kọ́ kì í ṣe mi ìyẹn kọ́ lè mi sọ o tó clear bí irú eléyìí ni mo sọ torí àwọn míì náà wà tẹ́ pé ẹlòmíì àwọn nǹkan tó jọ nǹkan ṣẹ́gbẹ́ nǹkan méjì ló wà ẹ̀ṣẹ̀ méjì ló wà azambu nafsu ẹ̀ṣẹ̀ gangan shibu zambi ó wà lọ́tọ̀ ẹ̀ṣẹ̀ gangan ẹni yìí mújírìmù ni ẹlẹ́ṣẹ̀ gidi ni tàti rí pé yes bí irú ilé gangan ṣẹ̀bí ìwùlẹ̀ mújírìmù wà ẹni tó jọ ẹlẹ́ṣẹ̀ tí ìṣẹ̀lẹ́ṣẹ̀ ó wà ọlọ́mọdé àárí ọ̀rọ̀ ọlọ́mọdé àárí ọ̀ràn ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ọ̀tọ̀ ní ọ̀ràn àwọn ọ̀ràn kan wà tẹ́ pé wọ́n gangan tó wà nù wàhálà yẹn wọ́n pé ìmọ̀dí kìíní yìí ṣùgbọ́n kò sí evidence fún ọ tó lè fi sọ fún ara pé o mọ̀ díẹ̀ nítorí pé ó ti lọ́mọ lẹ́sẹ̀ ọlọ́run nìkan ló lè yọ ẹ́ àfi tọ́lọ́run wá fẹ́ yọ ẹ́ lókù ó wà yìí nǹkan ni mò ń sọ orí kì í máa la àwọn tí mò ń sọ gangan ni pé yìí tó clear báyìí bí irú tọmọ olórí burúkú yìí tó pa ọmọ afọ yìí tó clear wọ́n bá ọwọ́ ẹ̀ méjèèjì tó lélẹ́lẹ̀ sí báyìí wọ́n bá ọwọ́ méjèèjì nù ké tó kó sí wọn rí orí mọ́ níbo lórí wà gbogbo àwọn ẹ̀yà ara tó kù níbo ló wà wọ́n ti pín níbo ló kó wọn sí ṣé kí ni asma náà ló ní kó máa há gbogbo ẹ̀yà rẹ̀ káàkiri tó fi kó ìtú ọ̀fẹ́ lò sínú ké
ibi tó takù dé tó gbẹ̀yìn tó kọ̀ lọ́wọ́ ta sí ni mi sọ àwọn tí ọ̀rọ̀ wọn jọ tó jọ ẹ̀ṣẹ̀ tí wọn ò ṣẹ̀ àwọn kan wà ṣíbù júrímì ntó jọ ẹ̀ṣẹ̀ àbí ṣíbù sámbì ntó jọ ẹ̀ṣẹ̀ ṣíbù ṣẹ̀bí ìwùlẹ̀ mújírímì ẹni tó jọ ẹlẹ́ṣẹ̀ ó wà ọ̀tọ̀ ni ṣẹ̀bí ìwùlẹ̀ mújírímì ẹni tó jọ ẹlẹ́ṣẹ̀ ọ̀tọ̀ ni àlèmùjírímù ẹlẹ́ṣẹ̀ gangan fún rẹ̀ torí àwọn kan wà wọ́n èṣe mújírímù wọ́n èṣe ọ̀daràn ṣẹ̀bí ìwù ni wọ́n jọ ọ̀daràn ni tọ́mọdé òrojọ́ wọn kalẹ̀ wọ́n jọ mújírímù irú àwọn kan ní sọ torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn tán lọ rí di lọ kan tó di adájọ́ ewu adúrú ọdún tó fi ṣe lọ́ọ̀yà wọ́n ti mọ ète wọ́n ti mọ irọ́ wọ́n ti mọ ẹjọ́ tí irọ́ bá dá wà pé irọ́ gangan ni wọ́n mọ irọ́ àtòótọ́ tán dàpọ̀ tí òótọ́ níbẹ̀ tó rò pọ̀ mọ́ irọ́ yẹn tí ó dàbí gbà pé ó kú 70% tí irọ́ jẹ́ 30 tó jẹ́ pé irọ́ gangan ni 70 òótọ́ ni 30 níbẹ̀ àwọn èèyàn wọ́n sì máa ń dàpọ̀ tí wọ́n fọpọ̀ tẹ́ pé ọlọ́run nìkan ló sọ pé nkíní yìí báyìí ló ṣe rí àwọn ṣẹ̀bí ìwùlẹ̀ mùjìrìmì wà ẹni tó jẹ lẹ́sẹ̀ tí ì ṣe mùjìrìmù khalis ó wà ẹni tẹ ẹlẹ́sẹ̀ gangan ó wà tó tá bá ti rí i pé ẹni yìí ó ṣẹ̀bí ìwùkọ́ mùjìrìmù gan-an ni tá ti dájọ́ nílé ẹjọ́ ibi tí mo lọ gangan nìyẹn o tá ti dájọ́ nílé ẹjọ́ ẹ̀yin gọ́fúnà ìlú ẹ̀ sáyẹn ẹ̀yin kọ́lẹ̀ ní kálọ̀ pánà sẹ́fẹ̀yìn kan sáyẹn ti yín ni jọ́ọ̀jì ti sọ̀rọ̀ kò lè bá kárí àyín jẹ́ torí ẹni yẹn sọ fún mi pé wọ́n á ní kí wọ́n dé tó yẹ fi sáyìn ẹni yẹn wọ́n fẹ́ bẹ̀rù àwọn international kìíní kan kọ́mọ́ ni wọ́n ń pààyàn àwọn international ṣé àwọn pààyàn ni ṣé ẹnìkan pa ẹnìkan ní ìsìn ní London àbí lamẹ́ríkà wọ́n wà ní kó mọ́ lọ láíláí ibi tí ìdájọ́ òdodo wà jù láyé ọ̀dọ̀ àwọn tí wọn ò lẹ́sìn ni àwọn tí wọn yẹ ké Kùránì àwọn tí wọn ò lẹ́sìn ṣé mo ní London bẹ́ẹ̀ mi ò rí ibi kan tán ti tán kí Allahu Akbar tí wọ́n ń pariwo síta àbí tán ṣe Jésù Olúwa wa no chọ́ọ̀chì wà mẹ́ chọ́ọ̀chì ń gan kí a tó mọ̀ pé chọ́ọ̀chì ni gan yóò kàn parẹ́ mọ́ra lé ni gbogbo ariwo wọn inú bẹ̀ wọ́n tó máa pa ẹ̀ lè gbọ́ǹta. ẹ wá kó wọn sẹ́wọ̀n wọn kàn máa jẹun síjọba lọ́rùn bẹ́ẹ̀ tó bá yá tẹ́gí bá rí gbé ẹnìkan kan jẹ gọ́fúnà ní ọkàn ní gbogbo àwọn tó wà lẹ́wọ̀n òun pádàn wọn kàn máa lọ kíní kan ìmọ̀ wọn ti máa ń pe kíní òun léèbó wọn ní gọ́fúnà ń ṣe kíní kan lónìí gbogbo wọn máa lọ wá ọ̀nà àbáyọ bí wọn ṣe tàwọn náà tó wọn fi bọ́ kó ń bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ láwọn àtẹ̀mọ̀ pé àwọn tí wọ́n pa ti dọ̀rùn àbọ̀gán ní ọ̀dà àwọn fún wọn ní life jail ká má pa wọn ká wà ń bẹ́ẹ̀ títí tí wọ́n fi kú irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ń bá ti pààyàn ẹ̀ pa mọ̀nkọ́tàlá yóò kìtà lù Al-Qur'ani ní walakum fil qisasi hayatun ya ulul albab ó wà ń bí kẹ́ ẹ̀ máa gbẹ̀san ìṣẹ̀mí wò amnesty wọ́n ní amnesty ti kíni kan amnesty ti kọ́fà rẹ̀ kíni jẹ́ amnesty ẹni tí ó tẹ̀ ẹni tó ń pa ó ti wà lọ́rùn governor amnesty kí ni jẹ́ amnesty orí ibú ní jẹ́ bẹ́ẹ̀ tọ́mọ́ sọ kí amnesty wọ́n lè lò àwọn tẹ́ pé wọ́n dáràn sí wọn lọ́rùn ni wọn ò mọ̀ ń pa rẹ̀ sọ pé àwọn ọ̀ràn kan wà àwọn ẹ̀wọ̀n kan wà ẹ̀wọ̀n ẹ dákun mọ̀ sí àwọn oníbàdẹ́ wọn tí ó sì mọ̀ sí lóòótọ́ àwọn ẹ̀wọ̀n wà ẹ̀wọ̀n àwọn ṣíbù lè dúrí mí nìyẹn ẹ̀wọ̀n tí yẹ pé àwọn ọlọ́pàá àbí àwọn lọ́yà àwọn gan rí pé ọmọ Yorùbá yóò mọ̀ sí yàn kan ó kàn ṣàgbákò ni o irú àwọn bẹ́ẹ̀ tó bá fún wọn ní amnesty ó tún yìí dá bọ́ ẹ̀ ń tẹ́ ẹ̀ mọ̀ pé wá alimujirimu yẹni bikulli mọ́tàlì kẹlìmọ̀ ẹ mọ̀ pé ọ̀daràn paraku lélẹ́yìí ọ̀daràn paraku táyì gan ti mọ̀ ẹlòmíì ó ti jẹ́ kọ́sọ́mà níbi ìpa èèyàn níbi tẹ́ pé ó ti ṣẹ̀wọ̀n bí ẹ̀wọ̀n mẹ́rin yín máa ń lọ máa ń dé náà ni ẹ̀ẹ́dẹ̀ filẹ̀ ẹni kò máa lọ
àwọn tó ti pààyàn irú ẹni tó gbọmọ ikú láyé nìsín kí gómìnà kan wá sọ pé òun fẹ́ fojú àánú wò ó kó máa lọ wọ́n pa ọmọ tiẹ̀ náà ni wọ́n pa ọmọ tiẹ̀ náà ni eléyìí tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ pé ọmọ Ìlọrin àwọn kan ní wọ́n fọwọ́ Ìlọrin bọ̀ níbo fọwọ́ Ìlọrin bọ̀ ẹ̀mí tó ti bọ́ ẹ má pa ẹ̀wọ̀n pọ̀ náà ni. ẹlòmíín náà nínú àwọn gómìnà yẹn ó lè sọ pé òun kọ̀ǹfà ti ẹ̀wọ̀n rẹ̀ ohun tó ń ṣe lọ́wọ́ yẹn instead kan pa òun kọ̀ǹfà tẹ̀ sí ẹ̀wọ̀n gbére kó wà ń bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ikú tó ń fi pààyàn náà nìkan fi pa padà. kódà ìsọ̀nfẹ́ wàá mú ilẹ̀kẹ̀ ọmọ yẹn ó já ọmọ nídìí gbogbo ilẹ̀kẹ̀ yẹn ó já wọn bá lẹ̀kẹ̀ òun yàrá rẹ àti bàtà ọmọ lọ́mọ tó lọ ìlà ọmọ yẹn kúrò níbi títí sìnáwó kò mọ̀ pé bóun sì ń lọ yẹn òun dágbére fún bàbá àwọn àtìyá àwọn kó dàbọ̀ tó ń sìnáwó lé wọn ó wà wájú ta ló pé. kó ara ẹni sọ fún pé má lọ àbí kálá àwọn fẹ́ bá sọ̀rọ̀ kí dákun dúró ọ́fíìsà mi fẹ́ bọ̀ sọ̀rọ̀ kí kó dẹ̀ dúró kó tẹ̀ mọ́ kó kàn dúró ikú ń bá yẹ lórí ẹjọ́ náà ṣùgbọ́n wọ́n ti rẹ́dì dé ó pé ni gẹ́gẹ́ bí tí wọ́n ti ní ní hail ó tiẹ̀ wò pé obìnrin lọ́mọ yìí mo tún ti bá a sùn só yẹ kí n pa ẹni tí mo bá sùn ó wò bẹ́ẹ̀ owó kí ìyá rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sunkún in the next 24 hours nísìnyí wọn bá ti rí wọn mọ̀ sunkún òró bẹ́ẹ̀ òró pé ẹ̀mí ń bẹ lára tèmi náà sí wọn àrùn ọmọ yẹn sísàárè báyìí lásìkò yìí ni tẹ̀tí ẹ̀sìn ni síbẹ̀ pín háwọ́ ni. ìkòrò kó tó di kẹ́mi bọ́ lára ọmọ yẹn obìnrin nínà ó lè kàn wọlé kó fọ́ nǹkan wọn lórí gbà tó wọn kàn torí pé níbi agbárí àwọn marakisu kan wà ń bẹ àwọn sẹ́ńtà kan wà ń bẹ tí wọ́n gbá ẹ̀ ní nǹkan bẹ ó nílò 1 second tó fi kú àwọn àfa wọn tán kọ́ wa ń ké wọ́n pin fún níbi orí bì tí wọ́n bá la nǹkan mẹ́rin lórí ó ní pariwo pé yéé ntí kíní sẹ́ńtà tí èèyàn máa fi ṣe yéé lẹ́sẹ̀kẹsẹ̀ ní ó destruction. Markasul Isas center of feeling ó wà mbẹ níbi nuhawul mustatil yìí níbi kí ló ń pè yìí mid brain bí ìkọ́ wà bí níbi forebrain bí ìkọ́ wà bí Markasun dawlatun damawiyya òun wà bí àti Markasun anafusi center of breathing center of circulation of blood wà ń bẹ breathing yẹn tí wọ́n bá wú àkólà kan tí wọ́n wo mọ́yìn ní àwùjẹ báwù kólà kò ní ṣe yé rẹ̀ ò ní gùnkè yé rẹ̀ gan tó bá ṣe òun gan ò ní gbọ́ létí fúnra rẹ̀ kò ní débi etí rẹ̀. Markasul Ihsas center of feeling ó wà nbí adimagul muqaddami nbí forebrain nbí ibẹ̀ ló wà adimagul muqaddami bí ló wà tí igi bá bẹ gbà ọ báyìí feelings tí yẹn fi máa ń mọ̀ pé nǹkan ṣòun tí ó fi ní yé kò ní ní mọ́ gbọ́dọ̀ àwọn afa kan wọ́n ń sọ̀rọ̀ nípa hayatu irú ẹni bẹ́ẹ̀ kódà hayatu wo ni irú ẹni tó bá wà nípò sísàn yẹn irú ìṣẹ̀mí wo ni wàá wà wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ dákàlà ẹni yẹn yóò wọnú hayatun
hayatun nabatiya hayatun nabatiyatun hayatun nabatiya vegetative life ìṣẹ̀mí ewé tí igi bá báyàn níbi fọ́brẹ̀ níbi gbáwò kò ní níbi ṣe yéè torí kò ní ìsásùnmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kí ní iṣan tó gbé ẹ̀jẹ̀ lọ síbi ibi center yẹn yóò cut láti bí heart tó pé lẹ́ànà dìmọ́ga wàlúkọ́lìbà àti mo ti ń dọ̀bù mí àti dìmọ́g brain àti heart wọ́n jọ ń ṣiṣẹ́ ni mọ́tò dìmọ́gì wà mọ́tò kọ́lìbì mọ́tò dìmọ́g mọ́tò kọ́lìbì heart ibi ìlú wa owó sí mi wà mọ́tò kọ́lìbì ikú heart mọ́tò dìmọ́g òun ni ikú ọpọlọ ọmọ yẹn ò ní dún ẹnìkan sọ pé sódẹ̀ rọrùn kóhun nìkan dákun mo ní ó lè má dákun àmọ́ lè dápa yóò ti sẹ́ẹ̀tì ẹ̀ yóò jẹ́ kó jòkó níbi tí yóò kọ̀yìn sí tóun ó fi ẹ̀yìn wọlé yóò kàn láǹkà wọn ní gbáwù lórí ẹni tí nǹkan bá bá lórí ẹ̀kan náà láàrin seconds 1 second náà ni o gbogbo àwọn nerves yẹn ó máa destruction torí gbogbo nerves ara yẹnyẹn wọn ni kullu awradil insan mukawwanatun min ad-dimag. There are many nerves brain connected with the brain. Gbogbo nerves ara wọn connect láti báyìí wọn láti bí ibi ní brain box ló wà wọn gbé lọ gbogbo ara ní tí wọn fi lè gbá ọ ní nǹkan lórí yéé tí yóò pariwo bí kàtí yẹn kí ara lẹ́kẹ̀jì ó gbọ́ ò ní rí bí pariwo débi tí wọ́n gan fúnra rẹ̀ gbọ́ torí center of feeling at dysfunction wàlháraka center of movement bí yóò sọ pé jẹ́ mọ́ sálọ jẹ́ sílẹ̀kùn yìí òun náà yóò dysfunction kò ní ṣiṣẹ́ mọ́ ó pamọ́ ẹni kóró wàláhì ìwọ́nu ọlọ́run mi wọ́n sọ̀rọ̀ pọ̀ àwọn ìjọba wa ni wọ́n bá sọ̀rọ̀ láàárọ̀ yìí ṣe mọ̀ pé ẹni tó ṣe dáa ń la dákọ̀ yìí Oshuomhole Adam Oshuomhole òun ni ẹni tó sign death warrant last in Nigeria and ó dẹ̀ jẹ́ bàbá ńlá oríire fún tó bá lóun fẹ́ jẹ gọ́fúnà again padà ẹ̀yin aráàlú rẹ̀ ẹ dìbò fún o eléyìí ń la lè ní Nàìjíríà yìí Adam Oshuomhole tá a bá ní Nàìjíríà yìí ìyàwó dínkù o nítorí pé ẹni tó bá ti lè ní woman feeling tó ní ìkẹ́dùn ọmọ èèyàn lára òun náà la lè tẹ̀lé o mi má rí o. These are the problem ta ní torí pé tọ́rọ̀ bá dáa tí n bá sọ̀rọ̀ tó bá dáa ó pẹ̀lú tí ó múṣẹ tí ẹ bá sọ̀rọ̀ kalẹ̀ báyìí tó bá dáa ó pẹ̀lú tí ó mọ̀rọ̀ yẹn ṣẹ ta ni ó mọ̀rọ̀ yẹn ṣẹ ta ni ó mọ̀rọ̀ yẹn ṣẹ òun ni problem ta ní Nàìjíríà wàláì tí ìbá ṣe pé mo ti establish síbí tí mo ti jókòó pẹ́kẹ̀tẹ̀ tí ó sì wà nínú májẹ̀mú àwa àfáà yìí pé ilé wa ilé kéwù ni àfẹ́ kó dahoro wàláì ìyẹn nígbé Nàìjíríà yìí mọ́ àṣẹwà àtọmọ mi gbogbo ìyàwó mi ikùn wọn kó Nàìjíríà yìí á sàkó mi torí àṣìf wàláì àmọ́ ọ̀rọ̀ àwòláwà ní àmọ́ kọ́ máa ń kéwù bá a ṣe máa ń ṣe Nàìjíríà yìí tí àgbà nù àkídà wa pé a kò dá kí iṣẹ́ àwọn bàbá wa kó parẹ́ iṣẹ́ à ń kọ́ máa ń kéwù à ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ yìí àfẹ́ kó di àná pé ilé wọn ti parẹ́ àkàásá dánwò tí bá ṣe bẹ́ẹ̀ ni ó fi Al-Qur'ani múra máa kó Nàìjíríà yìí máa pààkì mọ ibi tàtà lọ́wọ́ mi máa kó Nàìjíríà yìí àwọn ọmọ mi pípípípípí tó àbálàyínká ẹ̀yà mọ́ lọ láwọlá wọn lọ Muhammadu wọn lọ àwọn gbogbo kó mi ni kóredé ó yá àmọ̀kẹ́ ó yá Hausa tó pa òun èmi náà láfúsá kan lé tí èmi náà sọ ló pọ̀ yá mi
ni ó tún wá ń dùn mí kí ọmọ yẹn jẹ́ Yétúndé ẹ̀jẹ̀ kí ìyá kan ló lọ tó dé ó yá Adinani wọn náà máa lọ ó yá Sultanu ó yá máa lọ ìwọ náà máa lọ àtàwọn tí yá tún bí ẹ máa lọ Alájà ó yá máa lọ Ẹláyínká máa lọ ìyá máa lọ gbogbo àwọn ìyàwó mi akúnkò ní Nàìjíríà anybody ó yá ẹni.